ẹ gbọ́ ẹ̀yin ọmọ kéwù ẹ dáhùn ni eléyìí bú kan mà ní akọyin bá ti ń yìnbọn ó ní akọyin bá ti ń yìnbọn nílẹ̀ Yorùbá yìí wàláhì ó yẹ kan ti gbé. gbogbo sùrẹ̀tì ilé kéwù ẹ̀kọ́ wọn ní bá ṣe máa yìnbọn ẹ̀kọ́ wọn ní bá ṣe máa jagun ẹ̀kọ́ wọn ní bá ṣe máa wẹ̀ ebi àdébí sọ pé gbogbo ọmọ tẹ́ ẹ bá bí pátápátá inú ẹ̀kọ́ tẹ́ ẹ gbọ́dọ̀ kọ́ wọn tó jọ̀rọ̀ yẹn láti lé òun ni bóòlù yẹn ṣe máa mú oògùn bí ẹ ṣe máa wẹ̀dò àti bí ẹ ṣe máa sùn. lókè fún ọba akọ́lé bá ìyá rẹ̀ ọ̀mọ́ ilé kéwù mú ma wọ́n máa ṣe ọmọ ilé kéwù kan tí ò ní sùn. wọ́n máa bí ilé rè ní pé ànàkùnrin akẹ́lẹ́ àti sókè ìṣe ẹ̀yẹ gángan ẹ̀rù ọmọ bàyẹ̀ pé tí n bá kọ́ ọ́ tákìlì ọ́fíìsì kí ni rọ̀ kí ni wò yóò bá lòye àdìmú ní ẹ̀kọ́ wọn máa dàjẹ́ àdì ẹ má mú nǹkan tọ́pọ̀ jù mẹ́ẹ̀ ju pé ó dùn wíwẹ́ gbogbo ọmọ ilé kéwù ó dùn wẹ́ gbogbo ọmọ ilé kéwù ó ní sùn ẹ bá ń ta rọ́bà ní ìṣẹ̀ ẹ̀yẹ ẹ̀jẹ̀ fẹ́ bá o. gbogbo yín wá gbogbo ẹ̀yin sàlàfíà àtẹlẹ́hànú yín àtẹ̀yí tí ò ẹ̀ à èrí òfò èrí ìtànjẹ èrí ìparọ́fàyé ni gbogbo yín wá àṣírí yín ní màá ti ń tú sáyé yìí ẹ̀yin torí wípé ẹ fẹ́ gba mùdírù láfàágbà gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀ ń lọ lè gbé Gúnmi ẹ̀ ń lè gbé wálẹ̀ Yorùbá Gúnmi tọrọ rẹ̀ ò pamọ́ fún gbogbo èèyàn ní Nàìjíríà yìí tọrọ rẹ̀ ò pamọ́ àti gbogbo orúta yìí wàlìmọ̀ àwọnà wàlìmọ̀ sáàdà alladhi yuqaddimu dhalika ar-rajul ila a'da'i al-islam ila a'da'i abna'i hadhihi al-balda al-mubaraka gbogbo activity rẹ̀ kò pamọ́ fáwọn èèyàn òun lẹ́yìn gbé wá sílẹ̀ Yorùbá mo fẹ́ bi yín ní ìbéèrè kan mo sì fẹ́ kẹ́ dáhùn ǹjẹ́ bí Gúnmi ṣe wálẹ̀ Yorùbá yìí Sunday Igboho tí ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá ìjọ tó bẹ́ẹ̀ kó lọlẹ̀ Haúsá bí Gúnmi ṣe wáyìí àní aláburú ní nílẹ̀ Yorùbá ẹ ní dáadáa kankan tẹ́ ẹ fẹ́ ṣe fúnlẹ̀ Yorùbá yìí aburú lẹ fẹ́ ṣe fúnlẹ̀ Yorùbá èyí wọn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ ní dáadáa kankan ẹ ní oore kankan tẹ́ ẹ fẹ́ ṣe fún Islam tó tayọ aburú ẹ wo jọ́ tẹ́ ẹ ti ń ṣe gbogbo eré ibú tẹ́ ẹ ń ṣe èèyàn mélòó lẹ́rí wẹ̀ sí Islam kàkà táwọn èèyàn ò fi tọwọ́ yín gbà Islam wọ́n ń tà tọwọ́ yín sákò nínú Islam ni bá nẹ́bí ò ti gbé Islam wá ilẹ̀ ń ṣe ó kọ́ tá nẹ́bí ò pè Islam lẹ́ ń pè é ìwà tá nẹ́bí ò kàkúnnú wà Islam ó ní wà tẹ́ ń wù ó ní wà tẹ́ ń fọ́nká láàrin gbogbo ayé ẹ wá ń pera yín ní mùsùlùmí ẹ rò pé àwọn èèyàn gọ̀ àwọn èèyàn gọ̀ gbogbo tẹ́ ẹ takò lánàá kí ló fà á tẹ́ ẹ fi takò má lónìí èyí ò jẹ́ oúnjẹ wa ìsìn jẹ́ àmọ́ wípé ìntẹ́gẹ̀lẹ̀ ń wá ìntẹ́kìbọnú òun lẹ́ ń lé páàkì kárí èèyàn nílẹ̀ Yorùbá yìí kó máa wá sọ fún gbogbo ayé gbogbo tí ń jẹ́ àwọn ọmọ kékèké gbogbo àwọn ọmọ ilé kéwú gbogbo àwọn ọmọ skul tí wọ́n jẹ́ mùsùlùmí ó ní gbogbo wọn lágbọ́dọ̀ kọ́ ní bàtà agbọ́dọ̀ kọ́ wọn bá ṣe shoot ẹ gbọ́ ẹ̀yin ọmọ kéwú ẹ dáhùn ni eléyìí ibú kan mà ní akọyin bá ti ń yìnbọn ó ní akọyin bá ti ń yìnbọn nílẹ̀ Yorùbá yìí wàláhì ó yẹ kan ti gbé ó yẹ kí wọ́n ti gbé àwọn ìwé làmà tóhun ti kọ́ irú kí làmà ti ń dánwò ní kọ̀rọ̀ bí ti ń ṣe àti bí ti ń máa hùwà bí tọ́ọ̀gì yóò ti fi hàn ayé náà yẹndé gíláàsì mi yíje yóò ti fi hàn ayé irú ẹ̀dá wo ní ṣe irú èèyàn wo ló jẹ́ ṣé gbogbo ìwà hàn báyìí sí ọ̀wá kílíà wọ́n pè yín Boko Haram ẹ yarí ẹ ń bínú ẹ ló kọjá ìjẹ́ ni wọ́n ń pè yín bẹ́ẹ̀ sì ni dèdí ideology kan náà ní ń bẹ fún yín àtàwọn Boko Haram yìí sẹ́yẹ̀ tí máa wá fi hàn báyìí ẹ̀yìn yìí ilẹ̀ ní kama kọ́ àwọn mọ́mọ́ kama kọ́ àwọn bá ti swim àsìbá ẹ̀yìn yìí náà lẹ́tọ́ gbé Gúnmi wá sílẹ̀ Yorùbá wá ṣe kí ni kí Gúnmi wá ṣe kí ni kí Gúnmi wá ṣe àṣẹ́sàn wípé ẹ fẹ́ gba mùdírù ẹ rí àdámà sí ẹ fẹ́ gba aláfàgbà wallahi tallahi summa billahi la ilaha illa huwa gbogbo yín lẹ́yẹ̀yẹ̀ nílẹ̀ Yorùbá tí ò ní kùkàn ẹ wá fi ọkàn yín wá balẹ̀ níbi eré ibú níbi àgbákò ẹ wá ní kan tí ó dá lérí gbogbo nǹkan ẹ wo bí ẹ bọ́rọ̀ mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ dé ẹ wo bí ẹ bọ́rọ̀ rẹ̀ dé
níbi tàyí di rọ́tẹ́lẹ̀ ṣe fún bí ò bá wá rí bẹ́ẹ̀ ni òpònú akédanidání oníyàwó mẹ́ta ó wá gbéra láti Ìbàdàn ó wá Ògbómọ̀ṣọ́ la ilaha illallah ẹ̀ bíbù yìí ṣá ẹ̀ fẹ́rí ibú sayọ̀yọ̀ ó gbéra láti Ìbàdàn ó wá wá Ògbómọ̀ṣọ́ ó wọnú mọ́sálásí Central Mosque Ògbómọ̀ṣọ́ nígbù ọjà ìwọ̀n fọwọ́ kàn gírí báyìí ó ní sẹ́rí báyìí o mọ́sálásí Ògbómọ̀ṣọ́ la wà yìí o tí wọ́n bá bí ìmáàmù àfindá èyí ò ìmáàmù tí ọba Ògbómọ̀ṣọ́ yàn ìjọ Friday tí ń bọ̀ wáyìí kí wọ́n bá bí i dá kó wánu mọ́sálásí yìí wá kírun yóò jẹ yálà yáyà la ilaha illallah nílùú tí èsè ìlú rẹ̀ kí ló tẹ̀ ń fi rí ìjọ ọmú ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí ọba Ògbómọ̀ṣọ́ yàn yìí ṣé kò ní àwọn followers tiẹ̀ ọba Gandhi l'Ógbómọ̀ṣọ́ ṣé wọn ò láwọn tí wọ́n tẹ̀lé tó já sí pé àwọn dúró wípé anything àwọn lè kojú lérí ọ̀rọ̀ ọba yìí bọ́ọ̀sẹ̀ wà lọ Ògbómọ̀ṣọ́ tó wọnú mọ́sálásí Ògbómọ̀ṣọ́ tá bá lu ọ̀pá ọ̀rọ̀ kúkú sẹ́ẹ̀dì níwò òpónú ìyàwó mẹ́ta tí wọ́n bá ra ọkọ́ l'Ógbómọ̀ṣọ́ ká wá lu ọ̀pá ọ̀rọ̀ kúkú sẹ́ẹ̀dì wallahi inú nẹ́sẹ̀tì lọ́lọ́ torí tí ó kàn ọ́ ẹ̀ lọ yọnu sí láti Ìbàdàn wó Ògbómọ̀ṣọ́ ọwá ní ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ kàn ọ́ níbo lágbólé yín l'Ógbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ wọn ti bí bàbá rẹ ni àbíbẹ̀ wọn ti bí ìyá rẹ tọ́lù Ògbómọ̀ṣọ́ fi kàn ọ́ gbogbo ayé ó ti bẹ̀ mọ̀ wípé oníjàgídíjàgan oníwàhálà nílẹ̀ jẹ́ àbí wọn ti ẹ̀ lọ́pa wọn kàn sí ọ léṣe bóyá wọn dá ọ lápá wọn àbá dá ọ lẹ́sẹ̀ ẹ ti bẹ̀ dá wa lálẹ́ aláwa béèrè lọ́wọ́ yín sẹ́ talẹ́ni tí ń dà lóru talẹ́ntọ̀ tí ń dà lóru talẹ́ni tí ń fìlú lọ́kàn balẹ̀ talẹ́ni tí ń tó ẹ̀sìn ṣe tasìlẹ́ni tí ń bẹ̀sìn jẹ́ talẹ́ni tó ṣe wípé dèdí ọ̀nà tá nẹ́bí gbà pèpè sínú Islam ìní ń lò tí fi ń pè àwọn èèyàn sínú ẹ̀sìn talẹ́ni tí ń fọ̀nà ọ̀nà èṣù pè àwọn èèyàn sínú Islam àwọn ìbéèrè yẹ bí ra yín o ẹ wá fúnra yín lé sí àwọn ìbéèrè yìí